tó ẹ kalẹ́ o káàkiri ibikíbi tí ọwọ́jà ètò yìí bá ti dé bá yín ẹ ṣé káàárọ̀ níbikíbi tẹ́ ẹ bá wà, ẹ tún káàsán níbikíbi tó bá ti bá yín. Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní kò ní jẹ́ kó sú wa ṣe lágbára lọ́wọ́ Elédùmarè. A ní ṣílẹ̀tẹ̀, a ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé kò ní gún wa lẹ́sẹ̀. Ètò tòní ó dá lórí àwọn kùdìẹ̀kudiẹ kan tó tún ń ṣẹlẹ̀ láàárín ìlú, eléyìí tá a tún mú wá bá yín lénìí. Ẹ mọ̀, ìdí pàtàkì tètò yìí fi wà náà ni pé láti jẹ́ kí a gbé àṣà Yorùbá lárugẹ, ká sì mójútó àṣà Yorùbá, ká sì make sure pé àbùkù kò ta epo sáṣọ àlà ìran Yorùbá. Àwọn pàtàkì ìdí tá a fi gbé ètò ìkalẹ̀ rèé. Inú mi dẹ̀ dùn wípé ẹ ń fìfẹ́ bá wa lò ó níwọ̀n bàbá ṣe mọ̀ ṣe. A dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Láàárín ọ̀sẹ̀ kan sígbà tá a wà yìí, oríṣiríṣi nǹkan pàtàkì ló ti ṣẹlẹ̀. Oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. Bí àṣàmọ̀ àwọn bàbá wa, àwọn bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mu láàárín ọ̀sẹ̀ tó kọjá sí time tá a wà yìí. Kí la fẹ́ fàyọ ń bẹ̀? A ṣalábàápàdé àwọn ìròyìn kékeré kan lórí ìtàkùn ayélujára níbi tí ààrẹ orílẹ̀-èdè ìgbà kan rí tán pè ní Babangida tó sọ̀rọ̀ nípa Abacha àtàwọn ọba ilẹ̀ Hausa tán pè ní Emir, pẹ̀lú ọkùnrin kan tó náà jẹ́ olórí ológun tó sì ti ṣe adarí ilé-ìgbìmọ̀ aṣòfin rí, former Senate President David Mark, tó ní ìdí pàtàkì tó ń fi àná June 12 ó ní wípé àwọn tá a dárúkọ wọ̀nyí wọ́n dúró lé òun lọ́rùn, wọn ò fẹ́ kí òun gbéjọba fún Abiola. Òun ló fà á tóun fi tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n sọ. Kí ni mo fẹ́ fàyọ nínú àwọn ọ̀rọ̀ yìí? Nínú bíbá èdè òyìnbó ló fi kọ́, ó ní I know so and I'm not daft. Ó ní Abiola won, he tried. I feel bad about the whole matters. Ó ní Professor, I do not see how they will spare you because they know you are my principal confidant. Ó ní you think they do not know you? They know you are with me now. They saw you coming and they know you are with me now, and I cannot kill myself for the sake of what the country wants. Babangida ló sọ yẹn o. Ó lóun lè para òun nítorí tí orílẹ̀-èdè fẹ́. As at the time tó ń kọ̀rọ̀ yìí, ó ní it was astonishing to hear a general stating that he could not lay down his life for his country. It was clear that General Babangida was in a fix as of June 21st, 1993. I then proceeded to deal with the questions of who were these, they, and for what reasons would they want to kill the president and the president-elect if June 12 election were allowed to go forward. He named them in military and in ethnic categories. Sani, meaning Sani Abacha, is supposed to return to a civilian role. Sani cannot stand the idea of Chief Abiola, a Yoruba, becoming his commander-in-chief of army forces. Ibi tí mo ń lọ gẹ́gẹ́ rí,
tẹ́ bá wo àwọn àlàyé tá à ń ṣe fún bàbá Bọ́lá Ahmed Tinubu látẹ̀yìnwá, kì í ṣe pé a fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n ẹnìkan kì í pé gbọ́n, ẹnìkan kì í pé gbọ́n, sorry, Yorùbá ní àmọ́ pé gbọ́n ni àìpé gọ̀ ni Yorùbá sọ. Ṣùgbọ́n bí tẹ́nìkan bá ti ń sọ pé òun nìkan ni òun ló lè ṣe, òun ló lè fàtó, ẹni yẹn padà tẹ́ tí ó fàtẹ aṣọ àtẹ̀bora. Wọ́n níbi tọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí lọ. Tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ tó wà nù nǹkan tí wọ́n kọ kalẹ̀ yìí tààkà yìí, ó pọ̀ jù báyìí lọ o. Bọ̀ kókó kan tí mo fẹ́ fàyọ ń bẹ̀, òun ni wípé clause pé I don't want to see a Yoruba man becoming a commander-in-chief of army staff. Ìṣòro tó bá wọn lọ́hùn yẹn nìyẹn. Yorùbá ní ìṣòro tí gbogbo wọn ní. Tí àwọn Ìgbò bá sọ wọn ní Yorùbá ní problem wọn. Kí náà ń sá fún ìran Yorùbá fún? Wọ́n believe wípé tá a bá jà dá nǹkan pọ̀, títí wá yóò nítumọ̀ gan. Awólọ́wọ̀ sì ló jẹ́ kíkiri rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣèjọba. Kì í ṣe pé Awólọ́wọ̀ ṣàìdá o, ẹ má sì mí gbọ́, kì í ṣe pé bàbá wa Awólọ́wọ̀ ṣàìdá. Bàbá fi bí ìran Yorùbá ṣe ní ìmọ̀ àti làákàyè, wọ́n fi tukọ̀ Western region nígbà tí wọ́n pín sí region mẹ́ta. Bàbá ọ̀yẹn wá fakọyọ gan. Ẹ má jẹ́ kí n tàn yín jẹ, níjọ́ tí máa wá mò ń bọ̀, mo ti páìlì gbogbo ìrìn àjò bàbá jọ. Níjọ́ kan máa mú wá, mo fẹ́ kí àwọn ọmọ Yorùbá fi ti gbọ́ àwọn ìrìn àjò t'Awólọ́wọ̀ rìn lẹ̀ Yorùbá. Ẹ̀rù Ọlọ́run ó báyàn pé sálùjànú l'Awólọ́wọ̀ ni. Ìgbà yẹn lẹ máa tó mọ̀ pé ikú Awólọ́wọ̀ ikú tí ò dáa ni. Ọ̀fọ̀ ńlá ló ṣe Yorùbá nígbà yẹn ló t'Awólọ́wọ̀ kú. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́yìn rí lẹ́ni tẹ́ ẹ mọ̀ pé ṣé Awólọ́wọ̀ ni. Iyì àtàṣọ àpọ́nlé tí ń bẹ lára wa ní the whole world lénìí iṣẹ́ Awólọ́wọ̀ ni. Kí ni mo fẹ́ fàyọ? Wọ́n wá rí Awólọ́wọ̀ bí ọ̀tá, wípé níbo ló ti rówó tó ná? Bo l'Awólọ́wọ̀ ti rówó tó ná nígbà tiẹ̀ tí ò sépo? Níjọ́ tí epo Nàìjíríà ti wà, ìtawólọ́wọ̀ fowó kòkó ṣe, wọn ò tí ì fi owó epo tán wà ní Niger Delta yìí, wọn ò tí ì fi ṣe dòní. Láti 1970s tí wọ́n ti ń wa epo, tí wọ́n ti ń ta epo Nàìjíríà, story náà ni, aṣọ ọ̀bọ̀mọyẹ náà ni. Ọmọye ti rìn òwò ọjà, wọn lọ ọ̀rọ̀ Nàìjíríà níjọ́ wọn ti rí epo. Lẹ́ẹ̀fì mọ̀ pé kódà téèyàn bá gúnyán nínú odó tán sì ṣe bẹ̀rẹ̀ nínú èpo ẹ̀pà, ẹni tí ó yòóyò òun lọ̀rọ̀ orílẹ̀-èdè nígbà táwọn Awólọ́wọ̀ ṣiṣẹ́. Ṣé báwọn Sàdáù náà wà mẹ́ngbà yẹn? Ṣé báwọn Tafawa Balewa wà mẹ́ngbà yẹn? Ṣé bí Zik náà represent ilẹ̀ Ìgbò? Wáì tí wọn ò gbé nǹkan gidi sí lọ́dọ̀ wọn dòní, tí ò sí nǹkan kan tá a fẹ́ kọ́ pé nǹkan báyìí ni achievement tí wọ́n rí nígbà táwọn Awólọ́wọ̀ ṣèjọba. Ṣùgbọ́n ibi tọ́rọ̀ tiwa náà ti wá yà wá lẹ́nu. Awólọ́wọ̀ ṣe látìgbà náà, òun ni wọ́n wá ń tún ṣe dọ̀la níbí. Ìmí ìwọ̀n tẹ̀ tipá tí wọn ò tún ṣe mọ́ ti bàjẹ́. Òun lẹ́mọ̀ rí ọ̀nà t'Awólọ́wọ̀ ti ṣe years, eléyìí tó là látìgbà yẹn, òun náà ló wà ń bẹ̀, àwọn ò là míì. So series of things ló ṣẹlẹ̀ nínú ìjọba wọn, torí ẹ̀ la ṣe ń sọ fún wọn wípé tẹ́ ẹ̀ bá nírí ìjọba yìí ṣe, ṣe jẹ́ kólúkálùkù kẹ́kọ̀ọ́ ìdání, kólúkálùkù máa gbalẹ̀ bàbá rẹ̀ lọ. Ìdí táwa fi ń sọ rèé, kì í ṣe pé àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wà rò pé àmọ́ nǹkan tá à ń sọ, wọn ò mọ̀ pọ́jọ́ ọ̀la wọn ní ń pa wá lẹ́kún, làá fi ń sọ bẹ́ẹ̀. Kó mọ̀ wá padà dàbí orin Wàsíù Àyìndé, orin Alhaji Wàsíù Àyìndé tó ní bí LLB ló mú wálé, má ṣe lọ wọ́n ṣe bọ̀.
ewu kan ló wu bàbá Ọbásanjọ́ tó fi ṣèjọba lọ́dún 8 tí ò fi rí nǹkan kan mú bọ̀ fún ọ̀ràn rẹ̀. Ewu kan ló wú. Ewu kan náà ní sí wẹ tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìbàbá tó wà ń bẹ̀ lọ́wọ́ yìí táà náà ò tí ì rí nǹkan pàtàkì kan yanjú fúnra wọn. Ṣé àwa táwọn lùlù pé ẹ jẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní ṣáwa la wá gọ̀ àbẹ́yìn tẹ́lẹ̀ ká máa forí tì í. A padà mẹ́ni tó gọ̀ láìpẹ́ yìí ojú yín ni gbogbo ẹ̀ ó ṣe. Ìdí nìyí tó ń jẹ́ káwa ọmọ wa ní láre-láre láti máa jẹ́ kẹ́ máa mọ bí nǹkan ṣe ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ bí nǹkan ṣe ń lọ. Ìtàn bá kọ àti ìtàn sọ jáde lẹ̀ ń wò. Ẹ rí láti àwọn áńgù kan pé tó bá rí báyìí só yẹ kó rí báyìí. Ẹ jẹ́ sọ nǹkan kan fún yín nípa ọ̀rọ̀ òṣèlú. Ẹlòmíì analyst ni kì í ṣe olóṣèlú. Ìwọ tó bá jẹ́ analyst tó o bá ń wo géèmù bó ṣe ń lọ tó ń rí pé yóò pé ní ìran Yorùbá ẹ̀ ń ṣeré ni. Àwàdà kẹ́ríkẹ́rì lẹ́ ń ṣe. Àwàdà kẹ́ríkẹ́rì. Nítorí jẹ́ kẹ́mi máa jáde kí n máa pariwo mo ti foreseen ìṣubú níwájú tó dẹ̀ máa le tó máa la yẹ̀yẹ́ lọ yẹ̀yẹ́ gidi kí dẹ̀ ni ó kọ́ sí yẹ̀yẹ́. Èmi inú mi dùn gan pé ilé Haúsá wọn bí mi sí mi ò yé máa sọ. Mo dẹ̀ mọ̀ wọ́n gan tá máa ń fèdè fọ̀. Mo gbọ́ wọn dáadáa mo dẹ̀ mọ̀ body language wọn tá máa fẹ́ pàlùdà fún yàn. Àwọn bá wọn gbé dáadáa tí mọ́là bá fẹ́ ṣọṣẹ́ lọ́dọ̀ wọn àtàwọn Fúlàní wọn tó bá wọn gbé fọ́gọ́rùn ọdún tí ọṣẹ́ yẹn bá sọ fún wọn pé ìwọ ni wọn ò fi kó fa wàhálà tó wà nílẹ̀ ọ̀ lè mú jẹ bí wọ́n ṣe rí tiwọn ni wọn ò lè mú jẹ o. Kò sí ní tó lè ṣe láyé kò sírú àlọ́ tí Yorùbá bá sọ pé àlọ́ òràn kà àwọn ará abíní ń jẹ́ bẹ́ẹ̀. Kò sírú nǹkan tó lè ṣe ní ayé tó bá jẹ́ wọ ni wọ́n mú kúrò lójú ọ̀nà tí wọ́n fi rí nǹkan fẹ́ ṣe wàhálà ìwọ̀n mọ̀ ọba àti wà pẹ̀lú wọn for 100 years. Torí ẹ̀ la ṣe sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu géèmù tẹ̀ ń play pẹ̀lú mọ́là yìí. Mo tó sọ lédè nìkan ní wàhálà yìí ó wọlé mo kàn rẹ́rìn ni. Wọ́n ní ó wọlé mo rẹ́rìn. Ẹ̀yin gan tẹ́ ẹ jẹ́ Yorùbá stéètì 4 ni bàbá Tinubu mú nínú nílẹ̀ Yorùbá stéètì 4 ló win out of 6. Nínú stéètì 4 yẹn ibi tí wọ́n ti rí 100% Ọ̀yọ́ nìkan. Ogun state tẹ́ bá lọ wò slightly Ọ̀ṣun Ondo state slightly Èkìtì slightly díẹ̀ ló fi ń beat. Ọ̀yọ́ nìkan ni májì yẹn ti fẹ̀. Èkó kò tiẹ̀ rí kó gan mú. Èkó tagbẹ́kẹ̀lé kò rí mú. Ọ̀dọ̀ wọn ni bó ti surplus burúkú fún bàbá Bọ́lá Ahmed Tinubu ilẹ̀ Haúsá ni. Náà ilẹ̀ Haúsá ilé ní tẹ́ ẹ bá lọ lu wọn ẹ máa rà tán dá lórí ìbò 2027 gbogbo wọn ọkàn wọn balẹ̀ pa wàláhì tàlẹ́. Bàbá gan mọ̀ bàbá Tinubu fúnra rẹ̀ mọ̀ àfi tí ó bá yẹ pé wọn à fẹ́ sọ fún yín ni pé 2027 lè mọ́ work. Mo mọ̀ pé he is coming to tell us pé 2027 ó lè mọ́ work. Bàbá is coming. Ìjọ yìí ni wàá sọ fún yín pé gbogbo àwọn aráàlú tẹ̀ ń wò yẹn wọn ò mọ̀ ń pa òṣèlú tí wọ́n ní káwọn kan sọ̀rọ̀ sórí àtẹ́gùn káyé gbọ́. Ẹ mọ wo kéèsì kan tó ṣẹlẹ̀ recently lórí ọ̀rọ̀ tax reform tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ibi tí mo ń lọ gangan nìyẹn lórí tax reform. Mala take care slightly Ọlọ́run àánú. Mo ti sọrí níbi 4-5 years back nígbà tí bàbá Buhari wà níjọba tó ń ṣe first tenure ẹ̀ lọ́wọ́. Mo wá ń sọ fẹ́nìkan jọ́nà lọ́hùn mo ní irú tax reform tí Lagos State ṣe tílẹ̀ Yorùbá ń gbẹ́kẹ̀lé tá a believe wípé tó bá ṣe òun ló lè jẹ́ kí a lot of things work. Àwọn mọ́là ò ní gbà láéláé. Mo ti sọ látọ̀dún náà lọ́hùn. Àwọn tó bá ń wo fídíò yìí mo mọ̀ pé wọ́n rántí
tàbí àwọn tá a ti jọjọ sọ̀rọ̀ nípa ẹ̀ rí wọn á rántí. Wọn ò lè báyìí ẹ̀. Immediately tí bàbá sẹ́ndì bíìlì yẹn sí house ni wọ́n pé bíríkó tó the whole northern governors, the whole emirs àtàwọn tó jẹ́ stakeholders wọ́n jókòó wọ́n ṣe meeting. Nǹkan tí gbogbo wọn dẹ̀ ṣe wọ́n dẹ̀ fẹnu kò sí nǹkan àwọn yìí jókòó pé ẹnìkan jiyàn pé nǹkan tán fẹ́ àwọn ò fẹ́. Immediately wọ́n dẹ̀ ti agree lórí pé kò sí nǹkan tí ń jẹ́ tax reform lọ́dọ̀ wọn, kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Immediately Ali Ndume as of today, Ali Ndume tó jẹ́ majority leader ní upper house èyí là ń gbọ́ pé òun náà ti support motion wọn Northern Forum. Ibi tí mò ń lọ nìyẹn. So ẹ̀yin tẹ́ ẹ sọ pé àwọn tó gbé Yorùbá Nation dání pórí wọn ò pé ta ni òmùgọ̀ nínú àwa méjèèjì. Mo mọ̀ pé wọ́n padà dá òmùgọ̀ mọ̀ nínú àwa méjèèjì. Ẹni tó gọ̀ nínú wa wọ́n ó dà mọ́ láìpẹ́. Eré lẹ máa pè é, ó máa dàbí àwàdà lójú yín nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní rí display mọ́là. Wọ́n ń lo majority, wọ́n ń lo population lórí wa. Population ni ò jẹ́ ká Awólọ́wọ̀ rí wọn là mọ́lẹ̀ láti ìjọ yìí. Population yẹn mo sọ kíní kan fún yín níjó ní. Mo ní tí mọ́là bá fẹ́ bà nǹkan jẹ́ wọ́n wà mú North Central wọ́n mú wọn mọ́ra against the South West. Nǹkan tó yí British plan kalẹ̀ fún wọn nìyẹn. Pattern tán ti create fún wọn tán fi ń bá wa jànú tá a rí beat tá a fẹ́ ń pariwo fún Yorùbá Nation. O lẹ́ ń gbọ́ lẹ́nu mi lẹ́nìí. Wọ́n mú North Central mọ́ra. North Central tó involve Ìlọrin, tó involve Kogi State, tó involve Nasarawa, Benue, àwọn state yẹn. Ṣùgbọ́n tó bá di pé ká pé múdùnmúdùn ìjọba ẹ jẹ́ kí ẹnìkan dìde ní North Central kó sọ pé òun fẹ́ ṣe president Nàìjíríà, wọn à ní dìbò fún láíláí tí bá ti sọ́dọ̀ wọn ló ti wá. Wọn ò ní fún ní chance àti contest. Ibi tí mò ń lọ tí mo fẹ́ káwọn tí ò mọ̀ àwọn analyst wèrè yìí, ibi tí mò ń lọ tí mo fẹ́ kí wọ́n lọ dé nìyẹn. Tẹ́ ẹ máa ń sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa òṣèlú lórí TV káàkiri tá a máa ń wò yìí. Wọ́n máa ń wò yìí bí ẹni tí ò mọ̀ nǹkan kan ni, bí ẹni tí ò mọ̀ dògbà. Ẹ lọ wo history Nàìjíríà láti ilẹ̀. Ṣé ẹ ti rí èèyàn tó wá láti region yẹn rí tó contest ìbò ní Nàìjíríà tó dẹ̀ dìbò fún? Ẹ ti rí wọn tó ṣe primary ìlàbẹ̀rẹ̀ pé wọn kì í jáde ní primary level kó dẹ̀ wọlé. Ìtì àwa nìkan ìran Yorùbá nìkan lórí ra wa kó jọ. Ìlọrin tí wọ́n bẹ́ kù lára wa, Kwara State tó bẹ́ kù lára wa yẹn, ó affect wọn dọ́run. Àwọn tí máa ń plead sí àwọn Kwara pé ẹ máa bọ̀ lára wa kí ẹ̀ ń dààmú náà fúnra wọn ni wọ́n ò jọra wọn jọ kan. Níta ń jà yìí táwọn ń fáìtì yìí, Kwara ó padà bẹ̀bẹ̀ fún tó bá yá ní màmá nípa yá àwọn fẹ́ bàjẹ́ síbẹ̀. Mọ̀dọ̀mọ́dọ̀ bẹ̀ wọn ò lè rí. Ètí wọn mọ̀ rí náà rí gọ́vnọ̀ àti sẹ́nétọ̀. Ìyẹn jẹ́ ní sorry ẹ jẹ́ kí n la títí Kwara yẹn yẹn dáadáa. Nígbà tí ní 1983 tí Ṣàgàrí wọlé ẹlẹ́ẹ̀kejì tí àwọn àmì fẹ́ take over government lọ́wọ́ ẹ̀ tó dé dí àgbọn òun ló ní kú 1983. ẹ tún lọ ẹ lọ gbá research yín lọ́dọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí. Ìgbà tí dí àgbọn dẹ̀ bẹ̀rẹ̀ kú yìí, Buhari gangan Jos ló wà, kò sí nínú fíìmù yẹn rárá. But immediately tàbí pé kú yẹn wà successful, kí ni wọ́n ṣe nínú army? Wọ́n rearrange, wọ́n ti láti lọ move Buhari wá. Ó ní àwọn kan tó ṣẹlẹ̀ o, bọ̀ mi ráyè láti expatiate ẹ̀ lẹ́nìí.
wọ́n láti lọ move Buhari wá láti Jos kó wá nígbà tó kó wá fẹ́ save Shagari bọ̀gbà tó débẹ̀ òun láti sọ pé kú yẹn ti wà tó ti succeed ó declare ara ẹ̀ because wọ́n mọ̀ pé central ni ìdí àgbọn ti wá àwọn kan tó fẹ́ kẹ́ ẹ̀ délé nínú yẹn o náà fi fìdí àgbọn ṣe gbákejì Buhari everybody in the world mọ̀ pé ìdí àgbọn ló ní kú yẹn everybody ló mọ̀ pé ìdí àgbọn ló ní kú yẹn but àwọn analyst tá máa jáde ọ̀rọ̀ kúlíkúlí àti gàárì àtọ̀rọ̀ epo nìkan náà lè sọ̀rọ̀ pa ẹ̀ ẹni tó bá jẹ́ ọ̀rọ̀ politics Nigerian politics ẹni tí oríire ò bá pé tí ò bá mọ bó ṣe bẹ̀rẹ̀ láti 1914 kó mọ̀ dá sí kó mọ̀ wòran àwọn olóṣèlú yẹn mọ bí ṣe ń lọ àwọn mọ̀ tí wọn ṣùgbọ́n àwọn tó ń pẹ̀lú àwọn political analyst ẹ mọ̀ fúnra yín lè rí jẹ ní tẹ́ máa ń fúnra wọn lè rí jẹ báyìí máa ń rẹ́rìn ni pé àwọn lè mọ̀ kankan kò síbẹ̀ ṣe fẹ́ ṣe the only thing tó lè jẹ́ káwọn ríjọ yìí ó ní òkìkí kíra ìwòràwọ̀ tí wọ́n náà jáde ó ní kírú ilẹ̀ Yorùbá ká break up ká yọ jáde tá bá ti lè yọ jáde àwọn tí ó yọ jáde lára Nàìjíríà pọ̀ kì í ṣe mẹ́ta kì í ṣe méjì mẹ́rin o yóò fẹ́ tó 7 sí 8 tí kì í tán mọ̀ pé kíní yẹn ò lè fẹ́ fún àwọn láíláí kílẹ̀ tí David Mark yóò di president Nàìjíríà David Mark tó wá láti Benue wáyé tí yóò di president Nàìjíríà ṣe bó lágbára ṣe bó lẹ́nu ń bẹ̀ ṣe bó wà ní àwọn tí wọ́n lò against Abiola wáyé tó wà dà wọn ò ṣe kò nígbà tó contest ní PDP ní primary wáyé tí ò wọlé tí ì dá nǹkan kan mọ̀ ẹ̀yin analyst wèrè torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ pé ẹni tó bá sọ pé Yorùbá nation pé kò ní stand òpònú ọmọ Yorùbá ni tí ó sunkún lọ́la ẹkún ọ̀la ni wọ́n fi ń ṣeré bàbá Tinubu mọ géèmù tí wọ́n ń play wọ́n ṣe wà yẹn wọ́n mọ̀ pé the only solution ni àwọn fúnra ara wọn ti sọ́rí ṣùgbọ́n nítorí àtijọ́ àti mú àwọn èèyàn kùnà láti sòdodo ṣebí Tinubu ló sọ pé he doesn't believe in one Nigeria ṣe máa lo against ẹgbẹ́ àtọ́fẹ́ contest the election eléyìí ṣé pépà wọn ò rí pépà tó sọ ni tó ti sọ ni àbẹ̀ ògbé pépà yẹn jáde kí gbogbo ayé ó rí kí ló táwọn èèyàn ò padà lọ bá wọn pé ọ̀rọ̀ tẹ́ sọ ń gbà yìí kí lẹ rí tẹ́ fi sọ̀rọ̀ yìí kí nìdí tẹ́ fi sọ kí ni lè rí yóò sá ní nǹkan tó rí gbà yìí tó fi sọ yóò dẹ̀ ní nǹkan tó rí lẹ́ni tí ò fi padà sọ mọ́ lẹ́fì mọ̀ pé àbòsí ń bẹ lára àwọn èèyàn wọ́n kàn fẹ́ káwa ọmọ jìyà wa àràn Yorùbá kan kákan máa forí fọ́ ká máa forí tiwa fọ́ àgbọn lọ káwọn ayé tí wọ́n mọ̀ nítumọ̀ nǹkan tán fẹ́ nìyẹn ṣùgbọ́n o mo ti sọ gbogbo ọ̀rọ̀ tèmi fún yín ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá ẹ má dákẹ́ àìdákẹ́ yín òní ó gbé yín délẹ̀ lérí tẹ́ ẹ bá ti dákẹ́ tẹ́ ẹ ń fojoojúmọ́ ọjọ́ ayé yín sọ tẹ́ ẹ ń kọmi ní òmìnira tẹ́ ẹ ń fọkàn yín sí yóò bọ̀ sí lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo ìrìn àjò tá à ń rìn kò ní já sásán o wọ́n ti ní àmọ́ sọ̀rọ̀ bí a bá ba dé mọ́ lórí atẹ́gùn ẹ máa gbọ́ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ bó ṣe ń lọ àwọn èèyàn sinmi ẹ fọkàn yín balẹ̀ yóò ṣeé ṣe lágbára lọ́wọ́ Elédùmarè tí mo fẹ́ kẹ́ máa sọ nìyẹn ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ.